nǹkan kan ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a lè lo àkókò yìí láti dá sí i. ẹ rí i pé gbogbo wa gbọ́ pé ìjọba wa fún ẹgbẹ́ lọ́balọ́ba ṣe padà ètò tí wọ́n tò láti dá ẹgbẹ́ lọ́balọ́ba padà a rí gbọ́ pé ẹni tó jẹ́ speaker lọ́yọ̀ state àwọn náà sponsor bíìlì yẹn ṣùgbọ́n bíìlì yẹn wọ́n ní àyífá orí lẹ́yìn olórí àwọn tó ń ṣe àwọn ń fa orí lẹ́yìn olórí ni torí wọn ò jẹ́ kí àwa lọ́balọ́ba ká mọ̀ sí i àwọn alákọ̀wé ń pe kinní kan ní stakeholders torófin tí wọ́n ṣe yẹn àwa lọ́balọ́ba ló bá wí wọn ò dẹ̀ jẹ́ ká mọ̀ sí i a mọ̀ pé lágbára Ọlọ́run ẹ̀mí ìṣòdodo á prevail lórí wọn wọn á padà wá bá wa kálukú á sọ tẹ̀dùn ẹ̀ torí pé a rí i pé nínú òfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe láti fi dá ẹgbẹ́ lọ́balọ́ba yẹn padà àwọn olóyè kan wà tó jẹ́ pé olóyè kéékèèké ni wọ́n baálẹ̀ kéékèèké ni wọ́n dẹ̀ sọ wọ́n di ọ̀gá àwọn kódà ọba míì tó ń dádé èròǹgbà tí wà ní pé tọ́kẹ̀rẹ̀ bá ti ń ga sí ká máa mú àwọn olóyè wa náà lọ́wọ́ káwọn náà máa ga sí nínú nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n bá promote méjì inú àwọn olóyè mi kò burú jù a dẹ̀ mọ̀ pé lágbára àwọn aláṣẹ ẹ̀mí ìṣòótọ́ yóò mí sí wọn lára wọ́n padà pè wá á dẹ̀ padà ṣe nǹkan tó tọ́ tí ó dùn mọ́ gbogbo aráàlú tí ó dùn mọ́ gbogbo wa lókè òkè torí nǹkan tí wọ́n ṣe lọ ó kù díẹ̀ káàtó lókè ògùn wa yìí àwọn ọba tí ò tó wú àwọn ọba wa wọ́n ti gbé wọn gun orí wọn a dẹ̀ nígbàgbọ́ pé wọ́n á padà wá bá wa láti sọ̀rọ̀ torí nípínlẹ̀ Ọ̀yọ́ yìí òkè ògùn ní àwọn ọba àbáláyé wà tó pọ̀ jù kò dẹ̀ ní dùn mọ́ wa tí wọ́n bá tẹ̀ wọ́n mẹ́rẹ̀ so à ń fi àkókò yìí rọ àwọn ìjọba pé kí wọ́n tún èrò wọn rò padà wọ́n ṣàtúnṣe nípa nǹkan tó ń lọ yìí àwa tó kàn kí wọ́n bi wá lọ́rọ̀ káwa náà lè dá sí ó yẹ kí wọ́n pe ìpàdé kí wọ́n dẹ̀ ṣe ohun táwọn alákọ̀wé ń pè ní public hearing tó fi jẹ́ pé kálukú lọ́balọ́ba á lè sọ̀rọ̀ nípa ẹ̀ bí èèyàn ṣe jẹ́ nìyẹn. mo dúpẹ́ púpẹ̀ lọ́wọ́ lára àwọn ọba tí mo fẹ́ràn jù nílẹ̀ kóòtù òjíire ìní ọba kábíyèsí ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ìní bàbá yẹn wà torí pé wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá tó fẹ́ràn ọmọ Yorùbá kò sí ibikíbi kò sí ìlú tó ti wá àfàìdébẹ̀ gbogbo nǹkan kan ló wù ó torí bá a ṣe ń sọ̀rọ̀ yẹn ẹlòmíà ti sáré wò pé bí àwọn ti fún jagun lówó rí ni Ọlọ́run pé kí n láǹfààní àti gba £1 wọn mo sun hòtẹ́ẹ̀ wọn rí free tó ní kan fún mi ní rògbò kí n sùn bẹ́ẹ̀ bọ́ kì í ṣe torí ìyẹn
torí pé kó tó di pé wọ́n dépò ọba náà láti ní access sí hòtẹ́ẹ̀lì yẹn tó ti máa ń fún wa. ṣe rí ọ̀rọ̀ tí ọba yìí sọ yìí, ọ̀rọ̀ wà ńbẹ̀. Inú mi ó dẹ̀ dùn tí fídíò yìí bá bọ́n ṣe yẹn tó bá kan àwọn aláṣẹ Ọ̀yọ́ State lára, pàápàá jùlọ ẹnjìníà Ṣèyí Mákindé àti Speaker of the House ní Ọ̀yọ́ State àti gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lápapọ̀. ṣe rí ẹ̀yin ìjọba ẹ fura o, gbogbo ọba tó dẹ̀ wà ní Ọ̀yọ́ State nípínlẹ̀ Ọ̀yọ́ mo fẹ́ káwọn náà fura. wọ́n ní kádé pẹ́ lórí, orí ahọ́n àwọn kan ló wà, ọba kú tònítọ̀lá ó wà nísàlẹ̀ ẹ̀kọ́. Ọlọ́run jẹ́ ń bímọ ọmọ mi ó tóbi kó jù mí lọ. àdúrà ìyá nìkan ni o, kì í ṣàdúrà ará àdúgbò o, because kì í ṣe gbogbo ẹni tó gbogbo èèyàn tó fẹ́ kó o níláárí nǹkan náà fẹ́ kó o tó àwọn, gbogbo àwọn tó fẹ́ kó o tó àwọn kan náà fẹ́ kó o ju àwọn lọ. ẹlòmíì fẹ́ kó o níláárí ṣùgbọ́n kò fẹ́ kó o kúrò lábẹ́ ọ̀bùrẹ́là o. bó ṣe wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ náà ló wà nídìí òṣèlú, bẹ́ẹ̀ náà ló wà láàrin àwọn ọba ládéládé. but inú mi dùn pẹ̀lú confidence tí ọba Ọ̀kẹ̀rẹ̀ ní tí wọ́n fi sọ wípé kí ló dé, kó tiẹ̀ jẹ́ pé olóyè méjì kí wọ́n yọ nínú àwọn olóyè àwọn kí wọ́n upgrade ẹ̀ sí high level, sódì kọ́kẹ̀rẹ̀ má jọ kẹ̀rẹ̀ mọ́ ni. kò sọ bẹ́ẹ̀. ǹjẹ́ irú ìrònú yìí ǹjọ́ ń bẹ lọ́kàn gbogbo ọmọ Yorùbá pátápátá? ǹjọ́ ń bẹ lọ́kàn gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá? tó bá ṣe pé irú ìròrí yìí ń bẹ lọ́kàn gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá, kò sọ́ba kankan tó máa against pé ká máa rotate òye alága lọ́balọ́ba. ṣùgbọ́n ọba yìí pè yín ṣàkíyèsí kan pé nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ó yẹ kán share opinion àwọn ọba aládé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. ọba Ọ̀kẹ̀rẹ̀ ṣe nǹkan kan tó jọ mí lójú gbogbo ọmọ Yorùbá. ẹ kọ́kọ́ wo presentation ọba Ọ̀kẹ̀rẹ̀, ẹ wo bí ọba Ọ̀kẹ̀rẹ̀ ṣe ń bá àwọn ìjọba sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, pẹ̀lú ohùn rẹ̀lẹ̀. sẹ́ẹ̀rí mo máa ń sọ kinní yẹn tipẹ́tipẹ́, ọ̀tọ̀ nípò ọba o, ọ̀tọ̀ lápèrè ọba, ọ̀tọ̀ ní ọba tó jọba. kò sí no matter how tí wọ́n bá dé ipò ọlá máa ń rúbọ ẹni tí ò bá rọ́lá lójú. bíi kéèyàn má rówó rí nsìn, ẹ̀yẹn worú Portable tí ò bá rówó rí tàbí tí ò bá rówó tó pọ̀ rí, tó bá rówó tó pọ̀ lọ́jọ́ orí ẹ̀ lọ ó ṣeé ṣe kó misbehave. but gbogbo ẹni tí ò bá jọba láyé ó gbọ́dọ̀ ti níṣìṣẹ́ ọba lára. kéèyàn ó jọba kò pé kéèyàn ó mọ̀ gbọ̀n, kò pé kéèyàn ó mọ̀ ní làákàyè, kò pé kéèyàn ó mọ̀ tí ń ṣe. mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọmọ 22 years tó jọba nílùú kan tó dẹ̀ fún ní credit wípé ó rí ipò ọba yẹn lò pẹ̀lú bọ́jọ́ orí ẹ̀ ṣe kéré. ọ̀tọ̀ lọ́jọ́ orí, ọ̀tọ̀ ní làákàyè. ṣé gbogbo àwọn tó ń jáde tó ń búlé ọba aládé nílẹ̀ Yorùbá lèmi yìí, tẹ́ bá ń fi ọmọ àlè Yorùbá tẹ́ bá fi ń qualify wọn, èmi ò rí wọn bẹ́ẹ̀, èmi ò rí wọn bí ọmọ àlè, èmi kàn rí wọn bí aṣiwèrè. yes, because béèyàn jọmọ àlè náà kò ní kó má mọ nǹkan tó ń sọ, ṣùgbọ́n ẹni tó rí rẹ̀ ò bá pé ó lè ṣàṣìsọ láìmọye ìgbà. ṣòtàbárẹ́ nìkan tó jáde nílẹ̀ Yorùbá tábà tiẹ̀ wò pé nǹkan tó bá yìí ṣe ó kù díẹ̀ káàtó, a gbọ́dọ̀ ní presentation àpọ́nlé lára láti fi pọ́nlé, torí pé kì í ṣe pé ó rìnrìn ìdọ̀tí débi pé wọ́n yọrú ọba bẹ́ẹ̀ lóyè. so tó bá jẹ́ ìran Yorùbá, ó bẹ̀rẹ̀ látòrí Ọọ̀ni of Ifẹ̀ tó fi dórí baálẹ̀ lásán tó kéré jù, tí kì í bá ṣe wípé ó ṣàṣìṣe bí àwọn ọba tí wọ́n fi tipátipá bóbìnrin lò pọ̀ tó dẹjọ́, tàbí bí ọba tó ń fọwọ́ lágbàyàn lójú, tàbí bí ọba tó ń ṣe àṣemọ́ṣe yálà
nílẹ̀ yìí tàbí lókè òkun. Tá a bá ti yọwọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kúrò bẹ́ẹ̀, tó bá ṣe pé lórí àwọn nǹkan míì kéékèèké la bá fẹ́ pe ọba ṣàkíyèsí, ó ní ahọ́n tá a gbọ́dọ̀ fi pe ọba ṣàkíyèsí. Ṣùgbọ́n tá a bá ti ń sọ̀rọ̀ níbi pé à ń dàrú orí ọba, tàbá ń pe ọba lọ́mọ àlè, tàbá ń sọ pé ọba kì í ṣe ọmọ ìran Yorùbá, tàbá ń sọ pé ọba kò jẹ́ bá kankan, tàbí ká ń sọ pé ó ti kù díẹ̀ káàtó, torí pé ẹni tó bá ní ara ajọ́ òun ò gbọ́, èèyàn tó bú pọ̀, ó bú bàbá ẹ̀, ó bú ìyá ẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má mind táriwo bá wà, òjò ń rọ̀ níbi tí mo ti ń ṣe fídíò yìí. Ṣé o mo kẹ́kọ̀ọ́ gan lára kábíyèsí ọba Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí? Ẹ wo presentation wọn. Àìmọye ọba náà ló ti jáde lẹ́nu ìgbà tí wàhálà alága lọ́balọ́ba yìí ṣẹlẹ̀, tá a mọ ìdíwé tí kálukú ṣe ń sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé. Kódà àwọn ọ̀rọ̀ tó jáde wá, ìgbà tí mo kọ́kọ́ rí kinní yẹn tó yẹ kí n lọ wo fídíò yẹn, expectation mi ni wípé ọba Ọ̀kẹ̀rẹ̀ pé àwọn náà máa claim pé tó bá jẹ́ pé wọ́n á máa rotate alága lọ́balọ́ba ni àwọn náà lẹ́tọ̀ọ́. Ṣebí ọba làwọn náà nípínlẹ̀ Ọ̀yọ́, ọba aládé dẹ̀ ni wọ́n, ọba tó dẹ̀ ń fọba jẹ làwọn náà. Nǹkan tí mo expect nìyẹn. Ṣùgbọ́n wọ́n wá sọ àwọn nǹkan kan tó wú mi lórí. Wọ́n kọ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n fún wọn nímọ̀ràn, wọ́n pè wọ́n ṣàkíyèsí. Tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá mú lò, yóò dáa o. Àwọn lẹ fẹ́ gbé òfin lé lórí, àwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn lẹ fẹ́ gbé òfin lé lórí o. Wọ́n wá rí wọn bíi pé ó yẹ ká ẹ pé Council of Obas, kẹ́ ẹ bá wọn ṣe meeting, kẹ́ ẹ share opinion àwọn, kẹ́ ẹ tó decide. Mo reason sí gan o. Kì í ṣe wípé kẹ́ ẹ ṣẹ̀ máa bi wọ́n pé ṣé kí Aláàfin jẹ permanent chairman àbí kó má jẹ, ìyẹn ti di ọ̀rọ̀ àná. Because ó wù mí náà bẹ́ẹ̀. Kẹ́ ẹ rotate ẹ̀. Tó bá wù ẹ́ pé mi lọ́mọ àlè Ọ̀yọ́, ojúde olódodo lọ̀rọ̀ mi, tẹ́ ẹ bá gbabẹ̀ lálọ́ ẹ gbabẹ̀ lábọ̀. Ó ní nǹkan tó Ọ̀yọ́ state fẹ́ ṣe, ẹ jẹ́ kán ṣe fẹ́nu wọn. Ká tó bú ni, ká tó yin ni, ó di àbọ̀ ọjà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá kùnà láti tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá wa Ọ̀kẹ̀rẹ̀ sọ yìí, tẹ́ ẹ bá gbé ìjókòó lọ́balọ́ba jókòó, ó máa difficult kí wọ́n tó ṣe kó tó wá successful. Olórí ẹgbẹ́ lè wà, tí ò bá ti sọ ọmọ ẹgbẹ́ kò sí olórí ẹgbẹ́. Mi ní fi gbogbo ẹnu sọ. But tẹ́ ẹ bá ti paná jókòó, kẹ́ ẹ ugi ọ̀tẹ̀, kẹ́ ẹ tó gbingi ìfẹ́, ó lè má ṣe sọ àlàáfíà. Mo ń direct ọ̀rọ̀ mi sí ẹni tó wà ní in charge tó oyè ọba ní jíjẹ. Mo tún wá ń direct ẹ̀ sí Honourable Speaker ní Ọ̀yọ́ State. Mo tún wá ń direct ọ̀rọ̀ mi sí Your Excellency Ọmọọba Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé, pé màá fẹ́ kán wo fídíò bàbá yẹn, kán dẹ̀ reason sí nǹkan tó sọ, kán gbé yẹ̀ wò. Ẹ̀yin lè mọ criteria tẹ́ fi yan tí ẹni tó yàn lánàá tó fi yan Ṣọ̀ún Aláàfin Olúbàdàn wípé kán máa rotate Chairman Council of Obas. Ó lè jẹ́ pé nǹkan táwọn rí gbà yẹn, àwọn tó wà níjọba ń sìn, ṣẹ́yìn náà rí. Tẹ́ ẹ bá wá rí, àwọn tí wọ́n fẹ́ máa ṣèjọba lé lórí yìí, ṣé wọ́n support? Ṣé wọ́n agree? Ǹjẹ́ àti ẹ̀rí ìyẹn kankan táwọn náà ní interest nínú post yìí, yálà bóyá déédéé criteria tẹ́yìn wò ń gbà yẹn? Inú mi dùn pé ọ̀rọ̀ kan ń lọ láàrin kábíyèsí ọba wa Olúgbọ́n àti ọba Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́. Táwọn ìtàn àwọn ìtàn tá a ní ibi tó bá ti wúlò nìkan ti máa pa. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pìtàn yẹn báyìí.
mo sọ pé kò sí kankan tí ó bí ìtàn yẹn. Alága lọ́balọ́ba tá a fẹ́ máa rotate ìlú bí. Kò sí bí ekulu bí ò ṣe ní hu ekulu sílẹ̀, but mo mọ gọ́ọ̀mẹ̀ntì tá a gbé dání lọ́yọ̀ state wọn ní torí ẹ̀ padà nínú opinion wọn. Ọlọ́run á kún yín lọ́wọ́, Ọlọ́run á kún yín mọ̀ ṣe, Ọlọ́run á bá yín tó, Ọlọ́run ó jẹ́ kó rí bó ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́, Ọlọ́run á jẹ́ kó wá rí dáadáa. Ṣùgbọ́n àwọn àgbàlagbà ní a kì í kómi tán ká tó sọ pé nǹkan rùn. Bàbá yẹn rọ ayọ̀ pọ́ìntì kan, pọ́ìntì yẹn tẹ́lẹ̀ ń bá gbà mú yóò kàrámọ̀ rẹ̀ tàbí kán tọ̀nà ẹ̀ sí wrong side. Wípé nínú ọba tó jẹ́ ọba ìṣẹ̀ǹbáyé, ọba àbáláyé, Òkè Ògùn ni wọ́n pọ̀ sí jù. Wọ́n á sọ pé kò sí nísàlẹ̀ Ògùn bí o, ṣùgbọ́n wọ́n sọ fún ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọba tó jẹ lókè Ògùn ọba àbáláyé ni wọ́n. Ọba tó nítàn tó sì tàn tí ó sì lè tàn ìlò ọ̀pọ̀lọpọ̀ ọba. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀, ó deep gan. Wọ́n dẹ̀ challenge authority His Excellency my governor pé àwọn kì í ṣe ẹni tí kì í fẹ́ kọ́mọ lẹ́yìn rẹ̀ kó dá o. Àǹfààní wà fún ìjọba láti ṣàgbéga fún àwọn tó wà lẹ́yìn àwọn. Wọ́n ò jà fáwọn olóyè wọn nìkan, wọ́n ò jà fúnra wọn nìkan, wọ́n tún ń jà fún gbogbo àwọn ìlú tó yí wọn ká. Wọ́n wá ń jà fún Òkè Ògùn generally. Wọ́n nǹkan tó yẹ kó àwọn ọba ilẹ̀ Yorùbá máa ṣe nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ tí kálukú ń jà fún lé nìyí, kálukú ń jà fúnra rẹ̀, kálukú jà fẹnu ara rẹ̀, kálukú ń jà fún àpò ara ẹ̀. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára kábíyèsí ọba Òkèrè, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹni tí kì í ṣe onímọ̀ tara ẹni nìkan, ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ yẹn lára kábíyèsí ọba Òkèrè tìlú Ṣakí. Bàbá yẹn Òkèrè, no, ẹ gbàgbé, bàbá yẹn Òkèrè. Honourable Speaker, Honourable Wasiu Ọlátúbọ̀sún, torí mo kò ní í ṣe pẹ̀lú yín náà, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ asòfin. Ẹ gbọ́ fídíò yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ gbà, ẹ yiri ẹ̀, ẹ yẹ̀ wò, ẹ rí pọ́ìntì bẹ́ẹ̀. Ọlọ́run á kọ́. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan lóde, alálàyé ẹ̀ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú, Láyíwọlá Mọ̀ọ́rú. Òjó ajá ń bàdàn, wọ́n ti bá wa kó o pọ̀, kò ní pẹ́ jáde mọ́, wá jáde kẹ́ wá wò. Alálàyé èrè aládùn ni. Alálàyé ní kẹ́wò, eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́, tó tún fún ni nímọ̀, káwò ó ní ó dùn. Alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ ìyá ọlá fowó ṣeré wọ́sẹ̀ ìyá ọ̀yọ́ Abẹ́ní Agbọ́n Lálùdé òòṣà Òjìkí jàn mọ́lẹ̀ Kúbọ̀lá wálì Támọ́túyé Ajá ń bàdàn Bọ́bí kéèkọ́ tírì dùnmọ́mi Mọ́tọ́lá Akíndélé Ayọ̀ Mọ́tọ́ṣọ́ Àtàláyọ̀ Àṣàkẹ́. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ̀. Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀ ti wò. Ẹ̀yin ẹ kàn subscribe láti wò ó. Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wà. Àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlẹ́ kò lè máa wò tó sùn yóò fi parí tó bá dá àti gbogbo ẹ̀bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kọ́dà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹ̀yin ládàá mi ò lè jẹ́.